hello. Hello, Ekale. Ẹ kálẹ́ bàbá, ẹ káàbọ̀ sí Prince FM. Kí lẹ̀ ń là kọjá sà? Tí wọ́n ń là kọjá, òun ni pé ìyàwó ẹ̀gbọ́n mi. Ẹ bá ń sọ lókè dáadáa, ẹ bá ń sọ lókè dáadáa. Ìyàwó ẹ̀gbọ́n mi tó fẹ́ sí kejì. Yes sir. A jọ lọ yunifásitì kan náà. Okay. Ìgbà tẹ́gbọ́n mi wá fẹ́ láti wá padà rí wa. Ibi ọ̀dọ̀ gbọ́n mi yẹn tẹ̀lé mí dẹ̀ ń gbé. Ẹ sọ̀rọ̀ òkè bàbá mi. Ibi ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi yẹn lè mí dẹ̀ ń gbé. Okay. So ọmọbìnrin méjèèjì tí ìyàwó ẹ̀gbọ́n mi èmi ló bí fún. Kí lẹ wí? Ọmọbìnrin méjèèjì. Ẹ̀mí ìgbọ́ yín dáadáa o. Ẹ ní pé ẹ̀gbọ́n yín sà ọ̀dọ̀ ẹ̀ lẹ́ ń gbé. Ẹ ní pé ìyàwó wọn kejì tí wọ́n fẹ́ ẹ jọ lọ sí yunifásitì ní ẹ̀yin méjèèjì. Ẹ wá ní pé ọmọ méjèèjì tí arábìnrin yẹn rò pé tó bí fún ẹ̀gbọ́n yín ẹ̀yin lẹ ní. Mo ń gbọ́ yín sà. Ó wá ní pé òun máa dàgbé pẹ̀lú pípé ní gbọ̀ngàn lòun máa fẹ́ pípé nǹkan tó bá dẹ̀ máa ṣẹlẹ̀ òun fẹ́ mọ̀ tó máa ṣẹlẹ̀ so kí ẹ̀rọ nàìjíríà fún ìgbà náà. Kí ni èjì yín sà alàgbà? 35. 35. 35 àbí? Yes. Ok. Ṣé ẹ̀gbọ́n yín ló ní kí a máa gbé ọ̀dọ̀ ọ̀hún sà? No. Ilé yẹn ilé mọ́mí tó wà ní. Ilé mọ́mí yín ni? Ní àtẹnulàjọ pọ̀ so ọ̀dọ́ òun ti kọ́ lè tẹ̀ tẹ́lẹ̀ so èmi ni mo ti wọ́pọ̀ wà ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tó pé mú ìyàwó yẹn wá. Ok, ẹ̀gbọ́n yín ò gbénú ilé yẹn pẹ̀lú yín? Ó kàn máa ń wálé kankan. Ok, ó kàn wá fi síbẹ̀ pé ilé màmá wá o, ó kàn fi síbẹ̀, ẹ̀yin náà dẹ̀ ń gbé bẹ́ẹ̀ ti yín? Bẹ́ẹ̀. Ẹ wá ń bá ìyàwó ẹ̀gbọ́n yẹn ní àjọṣepọ̀? Ní inú tọ́lá àkọ́kọ́ bọ̀ ètè obìnrin nínú bọ̀ ó padà fò sí lọ́wọ́. Ṣé òun ló wá bá yín àbẹ́yìn lẹ lọ bá? Òun ló wá bá mi. Mo sá tó ẹ̀ márùn-ún. Ṣé 3 bedroom flat lẹ́ ń gbé ni àbí kọjú sí mi kọjú sí ẹ? No, 3 bedroom flat náà. Ẹ̀yin àti ẹnìkan lè wá wà nínú ilé yẹn? Ẹ̀gbọ́n mi máa wá ní weekend. Ṣé ìyáálé wọn tó wà nínú ilé ò mọ̀ pé wọ́n ti bí níyàwó ni? Ìyáálé ò mọ̀ torí ìgbà tó fẹ́ lébi mi gan èmi gan ò mọ̀ ìgbà tó gbé wálé mo tó mọ̀ torí mọ̀ pé mi àti ìyáálé close. Ok, ṣé ẹ̀gbọ́n yín mọ̀ wípé ẹ mọ arábìnrin yẹn pẹ́jọ lọ sí school ni? Kò mọ̀ bọ̀ mo padà ṣàlàyé fún un níta. Pé ẹ mọ ẹni tí wọ́n gbé wá sínú ilé yìí? Mo gbogbo ètè tó ń lò mo sáfún. Kọ́mọdé báyọ̀ lọ. Ṣé ẹ ti ń déètì obìnrin yẹn tẹ́lẹ̀ kó tó di pé nígbà tẹ wà ní school ni sà? Mi ò déètì o èmi mo jẹ́ ẹni tó jẹ́ pé Ọlọ́run dá ẹwà sí lára pé kíní so àjọ wà ní school but mi ò tiẹ̀ fojú yẹn pé kéèyàn ti máa fẹ́ mi ò sọ fún. Why tẹ́yìn ò tí ì marry late 35? Ìyàwó mi travel out ni. Sá? Ó travel out? Ìyàwó mi travel out. Ẹ ti bímọ tẹ́lẹ̀ àbí? Bẹ́ẹ̀ni. Ọmọ mélòó? Ọmọ méjì. Bẹ́ẹ̀ni. Ẹjọ́ ń gbénú lẹ́yìn náà ni pẹ̀lú ìyàwó yín tẹ́lẹ̀ kó tó di pé travel out? Àjọyọ̀. Ọmọ méjèèjì báyìí sìn, kí ni èjì àkọ́bí yẹn? Àkọ́bí mi tó yẹ. No, àkọ́bí tí arábìnrin tí ìyàwó ẹ̀gbọ́n yín bí fún yín kí ni èjì? 8 years. Ọdún mẹ́jọ sẹ́yìn yín sílẹ̀ tí ń bá ìyàwó ẹ̀gbọ́n yín lájọṣepọ̀. Hello? Mo ń gbọ́ yín, ẹ mọ̀ tó ṣẹlẹ̀ alàgbà. Gọ́dọ̀ wá ṣẹlẹ̀ sí ẹgbẹ́ wa ni pé òun máa pọ̀ ẹ̀gbọ́n mi lẹ̀ èmi dẹ̀ lòun máa fẹ́. Ó ní ibi tí ẹgbẹ̀rún sámú mi kò lè sá mọ́ lọ́hùn lọ́wọ́. Mi ò dẹ́ni tó ń dé mi lé láti bí oṣù mẹ́ta nísìn.
tó ń pé kí nǹkan tó ń dẹ̀ ń àwọn ẹ mọ̀ tí mo fẹ́ sọ fún yín sà. ṣe máa gbọ́ tọrọ. àkọ́kọ́ sà ẹ ti bẹ bí jẹ́. ṣé ìbomi alàgbà ẹ ti bẹ bí jẹ́ náà àkọ́kọ́ nìyẹn máa gbọ́. ẹ bàjẹ́ débi wípé tí ayé bá sì ń jí ayé ṣe ń gbọ́ sà. ẹbí yẹn ò lè tò mọ́ kì í ṣèpè. alàgbà ṣe ń gbọ́ mi ṣá. tí ayé bá sì ń jí ayé ẹ̀sìn yẹn lé ní ẹ tún ti wá dé ègún sílẹ̀. implication kan tẹ́ ẹ ṣe ẹ̀ mọ́ o ẹ ti dá ègún tó lágbára sílẹ̀ sínú ìrìn àjò ayé tí yín gangan fún ara yín àti àwọn ọmọ tí arábìnrin yẹn gan sí tó ṣe kí ni tó bí fún yín sà. ṣẹ́gbọ́n yín yẹn ni àkọ́bí. second àkọ́bí yín àkọ́bí àwọn pẹ́rẹ́ǹtì yín ṣóbìnrin náà àbọ́kùnrin. obìnrin. àwọn mélòó làwọn pẹ́rẹ́ǹtì yín bí. àwọn mẹ́ta náà. ẹ̀yin mẹ́ta náà ni ẹ̀yin last born. kí ni èjì àkọ́bí ẹ̀tọ́ bí yín lé yẹn. má ṣe. ẹ̀tọ́ bí yín yẹn máa ṣe àwọn bí i 42. ṣé ẹ mọ̀ pé tẹ́ ẹ bá rí ìbọn ẹ lè pa ẹ̀gbọ́n yín ṣá. àwọn ilé pa ọ́ ilé pa ọ́. ẹ lè pa ẹ ti pa báyìí kìí ṣe tó kàn mú bọ́n tó rọ olùyàn ló pààyàn ẹ ti pa báyìí sá. ṣé ẹ pẹ́ ti pa ẹ̀gbọ́n yín báyìí ẹ ti pa. tẹ́yìn ò bá mọ̀ ẹ farabalẹ̀ brọ́dà yín ló ń bá yín sọ̀rọ̀ ẹ farabalẹ̀ ẹ̀gbọ́n. ẹ ti pa ẹ̀gbọ́n yín báyìí sá. ẹ ti pa sáyé báyìí sá. ẹ ti pa sára báyìí sá. kódà in tó ṣẹlẹ̀ yìí àfi kí Ọlọ́run kó di ẹ̀gbọ́n yín mú kó mọ̀ lọ ní heart attack torí yóò yà lẹ́nu torí ó finú tán yín tán pátápátá ni. bó ti jẹ́ pé ìgbésẹ̀ tí ọkùnrin yẹn náà gbé ìyẹn ẹ̀gbọ́n yín yẹn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbésẹ̀ tí ò ṣe nǹkan tó mọ́ ọpọlọ dání tó ni báwo ló ṣe ti ọkùnrin àtobìnrin mọ́nú ilé inú 3 bedroom flat ń tiẹ̀ kó fìyàwó ẹ̀ síbẹ̀ èlò náà ń gbalé èlò náà ń gbà ẹgbẹ́ yìí náà ti fọ̀rọ̀ rẹ̀ ṣàríkọ́gbọ́n báyìí sìn ẹ mọ̀ tí màá sọ fún yín alàgbà. tí ẹ bá fẹ́ràn ara yín ìgbésẹ̀ tóbìnrin yẹn fẹ́ gbé ná ẹ̀rí ọkọ̀ ò ní jẹ́ káyìn náà ó sinmi àtòbìnrin yẹn náà ìgbésẹ̀ tó fẹ́ gbé yẹn ó gbé kò gbé ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ Ọlọ́run nìkan ló lè là yín ṣé ń gbọ́ Ọlọ́run nìkan ló lè là yín torí pé lọ́pọ̀ ọgbà nígbà míì àwọn agbọ̀rọ̀dún máa ń wà ẹni tọ́rọ̀ gan ṣẹlẹ̀ sí ó lè gbà fọlọ́run kó fọ̀rọ̀ mọ́ Ọlọ́run lọ́kàn tiẹ̀ kó jókòó ara tiẹ̀ jẹ́ ṣùgbọ́n àwọn agbọ̀rọ̀dún ń kọ́ the whole family ń sìn ẹ mọ̀jà tanra wa jẹ wọn lè fojú rẹ̀ wò yín sà obìnrin pọ̀ nù ayé náà obìnrin pọ̀ jọkùnrin lọ náà obìnrin tí máa fọkùnrin ṣàkọ́sìn náà kò mọ tó kàn ni wàhálà kò tí mọ tó kàn ni ìtọ́kùnrin yẹn fẹ́ ló ṣe ń gbé súnmọ́ ẹ́ ìtó fẹ́ ló ṣe fẹ́ kúlé ẹ lórí kìí ṣe kóbìnrin ó ṣọ̀wọ́n náà ṣé ẹ dé ọ̀rọ̀ tí màá sọ fún yín sà ó wù yín láti ṣe ni o tí ò bá wù yín láti ṣe ẹ̀ ní ṣe àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì bẹ̀ ni pé Ọlọ́run nìkan ló lè là yín ká pé ẹ̀gbọ́n yín ló bá pè wọlé ń sìn náà ó ní àwọn ọ̀rọ̀ tí mi bá sọ fún ẹ̀gbọ́n yín ṣùgbọ́n mi fẹ́ sọ̀rọ̀ ìjìnlẹ̀ fún yín torí ẹ̀yin tẹ́ ẹ ṣe léyìí fún ẹ̀gbọ́n yín èyí ní fẹ́ sọ̀rọ̀ ìjìnlẹ̀ tó pọ̀ kẹ́ ẹ mọ́ lè wà lọ ṣe ọ̀gbẹ́ yín ní sùtá ọmọ tí mo sọ mi fẹ́ sọ̀rọ̀ ìjìnlẹ̀ tó pọ̀ fún yín tí bá ní kí n tu dísàlẹ̀ tán yányán kẹ́ ẹ mọ́ lọ pẹ́ ẹ̀gbọ́n yín dànù torí ẹ pilẹ̀ tẹ pásáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rẹ́dì kápẹ́ ẹ̀gbọ́n yín ló bá pè wọlé ń sìn náà ó ní àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí màá sọ fún ẹ̀gbọ́n yín yẹn wá gbọ́ gbólóhùn tí mo fẹ́ sọ yìí ìwọ tó ń gbọ́ mi tó wà rú kò tí arákùnrin wà gbọ́ ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí màá sọ fún wọn tiẹ̀ báyìí gbọ́ gbólóhùn yìí. mo ti sọ lórí ètò láìmọye ìgbà oore tí wàá bá ṣe fún àwọn òbí ẹ lókè ìpẹ́ ó kéré ó tóbi ni tó o bá ti lè fọ̀gọ́ oore yẹn o fẹ́ kọ́lé ni o fẹ́ ra mọ́tò ni o fẹ́ ṣe nǹkan kan fún àwọn òbí ẹ ni tó o bá ti lè fọ̀gọ́ nǹkan yẹn wípé mo ti yọ̀ǹda ẹ̀ fún yín láyé àti lọ́run tágbára rẹ̀ ò bá ti ka bẹ́ẹ̀
tẹ́mi ò bá ti gbé bẹ́ẹ̀ kì bá dáa kó o mọ̀ ṣe pàápàá tí ẹ bá ti ṣèwọ nìkan ni wọ́n bí ọlọ́gbà yìí mo bá sọ̀rọ̀. Bọ́ọ̀dù bàbá dúdú ṣé o mọ̀ pé alàgbà yìí ó ní òun àtẹ̀gbọ́n ọ̀nà jọ kọ́lé yẹn àbí bẹ́ẹ̀ kọ́ kápó bá ti mú fún pẹ̀lú ìgbésí ayé tiẹ̀ ni tí o rò pé bóyá pé òun nílé kan níbì kan àbí bẹ́ẹ̀ kọ́ ṣebí ìyàwó náà kọ́ fún irú obìnrin tó fẹ́ yẹn bá lọ fẹ́ sókè ta ni ṣé mò ń sọ̀rọ̀ ẹ̀kọ́ obìnrin mi ò lè mú ara dúró ọkọ ẹ̀dẹ̀ ní weekend husband lọ kọ́ńtì ẹ̀. má wulẹ̀ dán wò bó ti wulẹ̀ kó mọ̀ á pé ẹ̀gbọ́n arákùnrin ló bá pè wọlé bá sọ̀rọ̀ ìjìnlẹ̀ gbọ́n mi fẹ́ sọ̀rọ̀ ìjìnlẹ̀ tó pọ̀ jù fún arákùnrin yìí ọ̀rọ̀ ìjìnlẹ̀ ń bẹ tó yẹ kí n sọ ṣùgbọ́n mi fẹ́ sọ jù ó náà ò lè pa ẹ̀gbọ́n àwọn òkú ilẹ̀ ti pẹ̀gbọ́n ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rẹ́ jìnnà bá wa wo ẹ̀gbọ́n rẹ yẹn náà irú ilé nǹkó tó mọ bẹ́ẹ̀ já sí